bẹ́ẹ̀ ni arábìnrin kan Python ni wọ́n bí ṣe sọ mo ní àwọn alárùn ọpọlọ wọ́n máa pọ̀ nílẹ̀ Nàìjíríà o tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ wọn náà wọ́n á ṣe ilé ìjọsìn náà sọ bótobòtó ló ń jáde lẹ́nu wọn bótobòtó báyìí náà ló ń jáde lẹ́nu wọn. ẹni tó ń pè wá àti ìṣojú òpólẹ̀ tẹ́ fi máa gbà pé àṣemẹ́yẹ bọ̀ lápò ní ẹ̀ tí mèyí tó jẹ́ ẹ ṣe farabalẹ̀ má ti pè àwọn nọ́mbà kankan torí pé tẹ́ bá pè gan tá a bá tí ì fúnlẹ̀ àní ní àǹfààní láti gbé. ẹ já tẹ̀síwájú nínú ohun tó kàn báyìí o ẹgbọ́n tí arábìnrin yìí sọ ẹ já gbọ́n tó sọ ẹ jẹ́ ń gbé sókè fún èèyàn ara rédíò pásítọ̀ Fúnmiláyọ̀ àwọn náà sí léyìí. láwọn boys mi ti máa ń gbé jáde tí máa gbá correct information láti lọ bá àwọn politician àgbà millions lọ́wọ́ wọn. àmọ́ ẹ ti máa gbọ́ báyìí. Ọbásanjọ́ mọ̀ mí pàdé ni wá Babangida mọ̀ mí bí aláya ọlọ́pàá kan dákọ́ mú mi ó ṣí èrè ni. Síjú Adé Ọ̀nà Ifẹ̀ ìgbà. ẹ gbọ́ bótobòtó tí arábìnrin yìí tó ń sọ lẹ́nu ẹ̀sùn ńláńlá ló ń fi ń kàn àwọn èèyàn ẹ̀sùn ńláńlá báyìí náà ló fi ń kàn àwọn èèyàn ẹja gbọ́ díẹ̀. wà o èmi ò ń ṣe olóṣèlú tó gba Jésù o cocaine pusher ni mí mò ń ta ìbọn mò ń fìbọn rẹ̀ sáwọn olè mò ń ṣe ayákìlà mo tún láwọn boys mi ti máa ń gbé jáde tí máa gbá correct information láti lọ bá àwọn politician máa gba millions lọ́wọ́ wọn. Ọbásanjọ́ mọ̀ mí pàdé ni wá Babangida mọ̀ mí bí aláya ọlọ́pàá kan dákọ́ mú mi ó ṣí èrè ni. ó ya wèrè gan ni. Síjú Adé Ọ̀nà Ifẹ̀ ìgbà tí mo wọnú business ẹ̀ ló mú cocaine tèmi ń gbé mi kí n wọ plane fly carpet ni Germany ya America ya fly carpet wèrè wo ló máa mú mi lójú ọ̀nà bàbá tiẹ̀ wọ fly carpet rí. kò wọ́n rí o. ẹ̀yin gbúrò fly carpet rí. mi ìgbúrò ẹ̀ rí. The reason why I have this knowledge is my long journey in the kingdom of darkness. Àkíkà bẹ́ẹ̀ ni wọ́n ní àwọn ti pẹ́ nínú òkùnkùn àwọn ti pẹ́ nínú iṣẹ́ òkùnkùn àwọn pẹ́ ń bẹ̀ gan ẹja gbọ́ díẹ̀ ó dà pé ẹ̀ gbọ́ ẹja tún gbọ́ díẹ̀. ẹ má yà tanra wa o mo ń ṣe olóṣèlú tó gba Jésù o. ok cocaine pusher ni mí. really. mò ń ta ìbọn. yeah. mò ń fìbọn rẹ̀ sáwọn olè. mò ń ṣe ayákìlà mo tún láwọn boys mi ti máa ń gbé jáde tí máa gbá correct information láti lọ bá àwọn politician àgbà millions lọ́wọ́ wọn. Ọbásanjọ́ mọ̀ mí pàdé ni wá. Babangida mọ̀ mí bí aláya ọlọ́pàá kan dákọ́ mú mi ó ṣí èrè ni. ó ya wèrè ni. Síjú Adé Ọ̀nà Ifẹ̀ ìgbà tí mo wọnú business ẹ̀ ló mú cocaine tèmi ń gbé mi kí n wọ plane fly carpet ni Germany ya America ya wèrè wo ló máa mú mi lójú ọ̀nà bàbá tiẹ̀ wọ fly carpet rí. kò wọ́n rí o kò wọ́n rí èmi ò gbúrò ẹ̀ rí. The reason why I have this knowledge is my long journey in the kingdom of darkness. wọ́n láwọn ti pẹ́ nínú kingdom of darkness 990 years làwọn lò ń bẹ̀. Olúwa o ṣàánú àwọn èèyàn mi o àwọn tó yẹ kó wà psychiatric hospital ní Yábọ̀ Òsì àwọn náà kó jọjọ ẹ̀gbọ́n tí ó ń sọ lẹ́nu ẹ̀gbọ́n tó ń sọ pọ̀ bí aláya ẹni náà dá fly carpet ṣe ń gbọ́ rí ẹ̀gbọ́n ṣe wọ fly carpet rí tí já sí àníṣe wọ fly carpet rí ń béèrè pé kí ni fly carpet ẹja bí wọn àgbọ́rí o. Python fún mi ẹja wá sí èwo ní fly carpet ẹja túbọ̀. ẹ má yà tanra wa o mo ń ṣe olóṣèlú tó gba Jésù o. ok. cocaine pusher ni mí. ok. mò ń ta ìbọn. really. mò ń fìbọn rẹ̀ sáwọn olè. mò ń ṣe ayákìlà. wow. mo tún láwọn boys mi ti máa ń gbé jáde tí máa gbá correct information láti lọ bá àwọn politician àgbà millions lọ́wọ́ wọn. wow. Ọbásanjọ́ mọ̀ mí pàdé ni wá Babangida mọ̀ mí bí aláya ọlọ́pàá kan dákọ́ mú mi ó ṣí èrè ni. ó ya wèrè gan ni. Síjú Adé Ọ̀nà Ifẹ̀ ìgbà tí mo wọnú business ẹ̀ ló mú cocaine tèmi ń gbé mi kí n wọ plane fly carpet ni ṣe ti gbọ́ Germany ya America ya ẹja sí wèrè wo ló máa mú mi lójú ọ̀nà bàbá tiẹ̀ wọ fly carpet rí. alright. ẹ̀yin gbúrò fly carpet rí. èmi ò gbúrò ẹ̀rí omi tiẹ̀ bọ́ tó jẹ́. tó ẹ̀rí fi ẹ̀ ṣara rí di bẹ́ẹ̀ mi náà ṣe fi ń ṣara rí di ẹ̀rí kó já àárẹ̀ nìdí ẹ̀ ẹ̀yin gbọ́n pa fly carpet rí.